ẹ̀sìn apààyàn ẹ̀sìn apààyàn ẹ̀sìn tí ò fún àwọn èèyàn ní freedom of speech, tí ò fún àwọn èèyàn ní freedom láti rìn, tí ò fún àwọn èèyàn ní freedom láti ṣe tó wù wọ́n. Àti wá gbọ́ clear proof lọ́wọ́ àwọn eyewitness, àwọn tí wọ́n wà níbẹ̀ tí wọ́n mọ̀ ní tó ṣẹlẹ̀ níbẹ̀. Kí ni tó ṣẹlẹ̀ tán fi para? Èmi ò tí ì rí ibi tí àwọn èèyàn ti ṣe àgbákò nínú ayé láti da àwọn èèyàn lọ́pọlọ rú tó ẹ̀sìn sí. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yági, náfìlà wà, kò sí náfìlà wà, kìíní kan gbà kan. Bíjà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n dẹ̀ dáwọ́ jọ, wọ́n dẹ̀ ná arákùnrin yẹn pé ó ń sọ̀rọ̀ sí máàmù, ó ń sọ̀rọ̀ sí gbá, ó ń ṣe kìíní kan. Wọ́n sì dáwọ́ jọ, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní nà, wọ́n sì nà tó. Danger tí ẹ̀sìn yìí tí ó dálẹ̀, tí ń dálẹ̀, tí ó sì tún máa dálẹ̀ láàrin àwọn ọmọ káàrọ̀ òjìrè kìí ṣe kékeré o. Àfi ká tètè pin àwọn ọmọ wa sákèésí. Gbogbo àtà bá lọ́mọ lékè ká lọ kọ́ àwọn ọmọ yẹn kúrò lékè. Gbogbo àwọn àtà àbá tí ìṣì níyè ká jẹ́ kí ìṣòro lọ ṣí. Kí ni tárákùnrin yìí ṣe? Kí ni tó bí ìjà? Kí ni tó fa ìjà láàrin àti máàmù tí wọ́n fi di pé wọ́n nà pa? Torí inú mọ́sálásí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lótìná ti nà wọ́n dáwọ́ jọ na arákùnrin. Ṣebí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọtẹ́ni ẹ mọ́sọ̀rọ̀ ṣebí torí ẹni tí wọ́n pa yẹn tí wọ́n lù pa ní mọ́sìkì ní Olóṣogbo yìí tán dáwọ́ jọ lù pa yìí, ṣebí torí wípé kìí ṣe ẹbí tiwa ó là fi ń sọ pé kíní kan ìkàlàbùì. Tó bá ṣe pé ẹbí wa ẹbí kan nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ̀rọ̀ yẹn ni ẹ mọ̀ wípé o mọ̀ pé lágbájá báyìí ó lè ní ìmọ̀ ń jalè, adigunjalè ní ó sì mọ̀. Ẹ wá sọ̀rọ̀, ẹ wá filẹ̀ ládùúgbò gbogbo aláti ẹni ẹ. Ìjọ tó bá wá kógun jalè yín, tó bá kógun wá lé yín, tó wá já yín lólè, ìjọ náà lẹ́mọ̀ wípé ẹ máa sọ̀rọ̀. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà àgbà, mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn odi. Kí yín káàbọ̀ sórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá, àtúpà wa gbọ́dọ̀ kú. Ṣàlàáfíà ni mo bá gbogbo àmúká ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́. Ọmọọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. Èmi Amọ́lẹ́mi lọmọ bíbí wọn nílùú Ọ̀ṣun, ọmọ àrò oníbò ẹja kìkì ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀. Èmi lọmọ Bálùfọ̀n aláyémọ̀rẹ́, ọmọ onílẹ̀kẹ̀ yùn, ọmọ onílẹ̀kẹ̀ ṣẹ̀gì. Èmi lọmọ aláṣọ mẹ́ta mọ̀fìn, ọ̀kan ń ṣe rómi, ọ̀kan ń ṣe wọ̀ mí. Ẹ̀kẹta ló ṣe bó lè rómi bó lè wọ̀ mí, sáà tẹ̀ mójú mi dòde. Kí ni tá a jọ fẹ́ gbé yẹ̀wò? Níbi ọ̀sẹ̀ tó kọjá, a gbọ́ ìròyìn kan láti ìpínlẹ̀ Ọ̀ṣun wípé arákùnrin kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Najim, wọ́n pa á sí mọ́sálásí kan ní Ògo Olúwa l'Óṣogbo. Wọ́n wá ń sọ pé allegedly nígbà náà pé nǹkan kan ló ṣẹlẹ̀, get clear proof tó ṣẹlẹ̀. Àmọ́ lọ́wọ́ báyìí a ti wá gbọ́ clear proof lọ́wọ́ àwọn eyewitness, àwọn tí wọ́n wà níbẹ̀ tí wọ́n mọ̀ ní tó ṣẹlẹ̀ níbẹ̀. Kí ni tó ṣẹlẹ̀ tán fi pa arákùnrin yìí? Ẹ̀yin Mùsùlùmí, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ á jí. Islam, danger tí ẹ̀sìn yìí tí ó dálẹ̀, tí ń dálẹ̀, tí ó sì tún máa dálẹ̀ láàrin àwọn ọmọ káàrọ̀ òjìrè kìí ṣe kékeré o. Àfi ká tètè pin àwọn ọmọ wa sákèésí. Gbogbo àtà bá lọ́mọ lékè ká lọ kọ́ àwọn ọmọ yẹn kúrò lékè. Gbogbo àwọn àtà àbá tí ìṣì níyè ká jẹ́ kí iye wa ó ṣí. Kí ni tárákùnrin yìí ṣe? Kí ni tó bí ìjà? Kí ni tó fa ìjà láàrin àti máàmù tí wọ́n fi di pé wọ́n nà pa? Torí inú mọ́sálásí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lótìná ti nà wọ́n dáwọ́ jọ na arákùnrin yẹn tó fi kú ni. Kí ni tó ṣẹlẹ̀? Náà ni pé arákùnrin yìí tá à ń sọ ìgan wọn ní kìí kírun tẹ́lẹ̀, pé ìrun rẹ̀ ò ṣe é kíní. Wọ́n wá kàǹfàsì fún wọn bá sọ̀rọ̀ pé ẹ sì máa kírun, ẹ máa ṣe gbà, ẹ máa kírun, ẹ máa jọ́sìn. Ó bá sì gbà sí wọn lẹ́nu, ó bá dẹni pé ó náà bá ń kírun, ó bá tèjì, ó kírun déédéé, ó kírun déédéé. Ní ọjọ́ táwa ń sọ yìí, ní òrùjọ́ yẹn wá lọ sí, ó fẹ́ lọ sẹ́kọ̀ọ́ lọ rajà. Kíní ló ń ṣe,
ó ń ta páàtì mọ́tò, ó ń ṣe mẹkáníìkì, ó ń ta páàtì mọ́tò, ó wá fẹ́ lọ rajà ní Èkó. Nígbà tó wá fẹ́ lọ rajà, ó wá wo time, ó wá débi mọ́sùn ọ̀tá, ó ní ohun sì tí kírun àárọ̀ o, ó wá pààkì mọ́tò, ó pààkì pé kó lọ kírun, ó wá wọnú mọ́sálásí ó lọ kírun, ó wá kírun yẹn tán, ó kò bá náfìlà tọ́mọ yàn láàárọ̀ tó yẹ ká kọ́kọ́ yàn, torí kí wọ́n tó kí ọ̀ríjìnà ìrun rákà méjì àárọ̀, wọ́n kọ́kọ́ yan náfìlà láàárọ̀ tí yàn bá ètè dé mosque, a yan náfìlà àárọ̀ kó tó wá kírun, kó tó wá join ìrun gangan. Kò wá bá náfìlà yẹn, wọ́n ti gbé ìrun dúró kó tó wọ mosque, ó dẹ̀ darapọ̀ mọ́ wọn, ó kírun, ó wá kírun yẹn tán, òun wá mú náfìlà tó mìsì yẹn, ó wá fẹ́ yàn padà, so wá fẹ́ yan náfìlà yẹn méjì padà, kò sì sí náfìlà lẹ́yìn ìrun àárọ̀ gẹ́gẹ́ bí ṣẹ̀ríà Islam, gẹ́gẹ́ bí òfin wọn tán gbé kalẹ̀ nípa ìrun kíkí, kò sí náfìlà lẹ́yìn ìrun àárọ̀. Arákùnrin yẹn tẹ̀ wá fẹ́ kí ó wá fẹ́ yan náfìlà ní ẹ̀yìn ìrun tó kí yẹn, náà sọ pé àwọn kan sọ pé kò sí náfìlà ìwọlẹ̀ tó fẹ́ mọ̀ yàn, náfìlà kankan ò sí lẹ́yìn ìrun ní ayọ́rọ̀ kí ibẹ̀ ní argument ti wá láàrin ohun àti máàmù àtàwọn èèyàn. Ibi tí wọ́n ti argue, tẹ́tí ṣe one or two things kìnnìkan, wọ́n argue ìrun wọn tán kí náà nú o, ẹ̀sìn tán ní káwọn èèyàn máa ṣe nìyẹn o. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní argue, náfìlà wà, kò sí náfìlà wà, kìnnìkan gbàkan, bíjà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n dẹ̀ dáwọ́ jọ, wọ́n dẹ̀ nà arákùnrin yẹn pé ó ń sọ̀rọ̀ sí máàmù, ó ń sọ̀rọ̀ sí gbá, ó ń ṣe kìnnìkan, wọ́n sì dáwọ́ jọ, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní nà, wọ́n sì nà tó fi dákẹ́, wọ́n sì nà tó fi dákẹ́. Arákùnrin yẹn ó sì kú bẹ́ẹ̀, ó kú gbé, wọn ò sì rí nǹkan kan sí ìdísìn. Àwọn ìjọba sì wà bẹ́ẹ̀, wọ́n á ní kìnnìkan, àwọn ọlọ́pàá, ìgbà táwọn ọlọ́pàá débẹ̀ tó yẹ kí wọ́n mú àti máàmù àti kìnnìkan kí wọ́n arrest ṣe ni wọ́n tún protect rẹ̀, a rí fídíò yẹn, ni wọ́n protect máàmù káwọn èèyàn má bàa fọwọ́ kàn máàmù. Ẹ dákun, irú ẹ̀sìn àgbákò wo nìyẹn? Ṣé ẹ̀sìn tẹ́ ní káwọn èèyàn wá máa ṣe ní ẹ fẹ́ máa pa gbogbo àwọn èèyàn tẹ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan? Ẹ̀sìn apààyàn, ẹ̀sìn apààyàn, ẹ̀sìn tí ò fún àwọn èèyàn ní freedom of speech, tí ò fún àwọn èèyàn ní freedom láti rìn, tí ò fún àwọn èèyàn ní freedom láti ṣe tó wù wọ́n. Ẹ̀sìn ni ó sọ pé tó bá mutí ọwọ́ náà ni, tẹ́ bá rẹni tó bá jọ lọ́tí tó bá mutí, tí àwọn Muslim bá rí ibi táwọn Muslim bá ti ń dì pẹ̀lẹ̀, wọ́n máa ń dì pẹ̀lú wọn bí ẹlẹ́gbin, bí ẹni tí ò ráyé wá rárá. Òun ni ojú tó fún wọn wọ ẹni tí bá ti ń ṣe tí ò bá ti jọmọ́ tí wọn, bí ẹlẹ́gbin, bí ẹni tí ò ti ráyé wá, bí ẹni tí láìfẹ́ ò ní mínì, tí ò ní túmọ̀. Ṣé irú ẹ̀sìn yẹn wá lè fẹ́ ká fi láwọn ọmọ wa lọ́wọ́? Irú kan yẹn lẹ́ní káwọn èèyàn máa ṣe, irú èmi tí ìríbi tí àwọn èèyàn ti ṣe àgbákò nínú ayé láti dá àwọn èèyàn lọ́pọlọ rú tó ẹ̀sìn Islam. What? Lórí pé èèyàn yan náfìlà kò yan náfìlà wà lẹ́yìn irun, kò sí náfìlà lẹ́yìn irun, ẹ̀dẹ̀ pa iná lẹ́ni dànù. The same thing applicable ní Ìlọrin, wọ́n ní wọ́n gbẹ̀sìn wọn ò gbẹ̀sìn, wọ́n dẹ̀ pa àwọn èèyàn dànù. Tàbá wá lajúlẹ̀ kí àwọn kan báyìí wá gbòòrò pátápátá tán láàrin wa, ẹwọ́n bó ṣe dídé wà deep into àwọn èèyàn wa tó, ká tó wá fílẹ̀ bẹ́ẹ̀ náà ká kú dákẹ́ ká máa wòran. Tí ò bá kọ̀yàn lónìí, ta ló mẹ́ni tí ó kàn lọ́la? Ṣebí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ́ni ẹmọ́sọ̀rọ̀, ṣebí torí ẹni tí wọ́n pa yẹn tí wọ́n lùpa ní mọ́sì ní Olóṣogbo yìí, tándáwọ́dọ̀ lùpa yìí, ṣebí torí wípé kìí ṣe ẹbí tiwa, ó làfí sọ pé kìníkà ìkàlàfùgbì, tó bá ṣe pé ẹbí wa ẹbí ìkan nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ̀rọ̀ yẹn ni, ẹ mọ̀ wípé àdánwò ni. Àwọn ẹbí ẹni tí wọ́n pa yẹn nìsín, ìyá rẹ̀ ló mọ̀ bí tára tiẹ̀ kù sí, àwọn ẹbí tí wọ́n lọ́mọ bí tára wọn kù sí, àwọn náà mọ̀ pé wọ́n lùzì èèyàn. Ṣe ní láwùjọ wa a ní problem kan,
a mọ̀ pé èèyàn ń ṣe nǹkan tí ò dáa lágbájá báyìí o aláìdáa ni àwọn àdákẹ́ àmọ́ wọ́n gbèsè ayé wà náà gbèsè ayé tiẹ̀ ní kọ́sà tí mo gbé wà láàrin kọ́ mọ̀ gbé dọ́dọ̀ tèmi ìta ṣe yẹn in tó ń ba society wa jẹ́ dọ̀la o nìyẹn when you see something bad tó o dẹ̀ lè correct ẹ̀ nígbà tó bá wá gbilẹ̀ tán àwọn mùsùlùmí àdáyínú o mọ̀ pé lágbájá báyìí ó lè ní ìmọ̀ ń jalè adigunjalè ní ó sì mọ̀ ẹ wá sọ̀rọ̀ ẹ wá filẹ̀ ládùúgbò gbogbo aláàtì ẹni ẹ ìjọ tó bá wá kógun jalè yín tó bá kógun wá lé yín tó wá já yín lólè ìjọ náà lẹ́mọ̀ wípé ẹ̀kẹ́ mọ̀ sọ̀rọ̀ ṣe láwọn aláìdá tó wà ní society àwọn ẹlẹ́sìn àgbákò àwọn tá à ń sọ yìí tí wọ́n wà ní society àwọn gẹ́gẹ́ kọ́ aláìdá o ẹ̀yin tẹ́ ẹ mọ̀ òótọ́ tẹ́ ẹ dán gbé àdúgbò tẹ́ ẹ lè sọ̀rọ̀ tẹ́ ẹ lè pè wọ́n kẹ́ bá wọn fà á kẹ́ pọ̀ sákèèsí kẹ́ jẹ́ ká mọ̀ pé nǹkan báyìí kẹ́ pariwo síta káyé ó mọ tẹ́ ń sọ ẹ̀yin gẹ́gẹ́ láláìdá torí ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ ń pa àwọn èèyàn ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ ń cause problem sọ́rọ̀ àwọn èèyàn torí pé wọ́n ò rẹ́yìn challenge wọn látọdún yìí wọn ò rẹ́ni sọ fún wọn pé nǹkan tẹ́ ń ṣe yìí ìwà burúkú ni òun náà ló jẹ́ ká tún continue now ìgbà tó pọ̀lọpọ̀ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tá bẹ̀rẹ̀ sí ní sọ pé báyìí ni báyìí kọ́ kò dáa nǹkan báyìí ní Islam ṣe nǹkan báyìí ní wákìlì kan ṣe ṣé gbogbo nuisance tí wọ́n máa ń cause ní online gbogbo nuisance tán cause káàkiri ṣé kò reduce ṣé gbogbo nuisance yẹn ò reduce torí pé gbàtà sí ni wọ́n ti ń tú tó ti mọ̀ pé àwọn tó kéwú wà nínú gbogbo àwọn táwọn ti ń sọ̀rọ̀ yìí o àwọn tó wà pẹ̀lú wa ti jáde wọ́n ti ń sọ̀rọ̀ o àwọn tó mà ṣe wa ti jáde wọ́n ti ń sọ̀rọ̀ o ṣé gbogbo àwọn ọlọ́dẹ̀ yẹn ò reduce ẹ̀sìn àgbà pẹ̀sù ẹ pé ẹ̀ lè jókòó pẹ̀lú àwọn fámìlì yìí nínú ilé pẹ̀lú rọrùn ẹ mọ̀ fojú ẹgbẹ́ kan wọ̀n báyìí ni pé ẹ mọ̀ sọ́ra ṣe ni ẹ lè lọ ní kẹ́ sùn peacefully tó bá ti ṣe mùsùlùmí tó wà láàrin àwọn mùsùlùmí ó mọ́ sùn àsùnpìyè that's the pure fact ìwọ tó ìbá ti ṣe mùsùlùmí bóyá o jẹ́ Christian ni àbó òṣẹ̀sìn kankan tó jóníṣẹ̀ṣe tó òṣẹ̀sìn tó jóníṣẹ̀ṣe níwọ̀n bá ìgbà tó wá jóníṣẹ̀ṣe àbó jẹ́ Christian tó bá ti wà láàrin àwọn Muslims tó yẹ pé Muslim ló dominate àárín ibi tó wà mọ́ sùn àsùnpìyè mọ́ wà extraordinary careful wọ́n lè fọ́ ọlọ́run pàkílẹ̀ tó mọ́ wọ́n lè fọ́ poison jẹ látàrí pé o ṣẹ̀sìn wọn kèésẹ̀ bí wọn ìtí Islam sọ nìyẹn ìtí Quran sọ fún kan ṣe ni ìtàdìsí sọ fún kan ṣe ni ẹ̀yẹ wọn ọmọlọ́mọ tó padà nù nísìn jẹ́jẹ́ rẹ̀ kìí sí ìlọ́kírun náà tẹ́lẹ̀ àwọn ni wọ́n pàjọ rẹ̀ pé wọ́n mọ̀ kírun wọ́n mọ̀ ṣe kíní kan tó bá mọ̀ wípé ikú òní ó gbẹ̀yìn ohun àwọn náà ni wọ́n náà ń pa ṣé yóò lọ mọ́ sí ẹ tó bá mọ̀ pé àwọn náà ni wọ́n náà ń pa tó bá gbogbo tá à ń sọ yìí tá ọkùnrin kan pa yìí tó bá gbọ́ yé tó náà mọ̀ túmọ̀ tá à ń sọ yìí ṣé yóò fọ̀ sírú victim yẹn kò ní fọ̀ sírú rẹ̀ dé pé yóò lọ mọ́ṣáláṣí wọ́n wá náà ń pa lórí pé wọ́n yan nẹ́fìlà wọ́n yan nẹ́fìlà ẹ̀já mọ̀ tá à ń ṣe ẹjí ọmọ Yorùbá ẹjí ẹmọ́jẹ̀ wọn kó bọ́ọ̀bọ́ wà lọ́wọ́ ẹmọ́jẹ̀ wọn pa àwọn ìran wa run tán ẹmọ́jẹ̀ kí ó kọ ìran Yorùbá ẹmọ́jẹ̀ kó dìtàn in tí wọ́n fẹ́ ṣe nìyẹn wọ́n fẹ́ kí ìran Yorùbá ó dìtàn láti lè introduce ìran gbogbo àṣà àti ìṣẹ̀ran lárúbáwá sí wa láàrin ẹ má wá jẹ́ ká gbà fún wọn ẹ má jẹ́ kí ìran Yorùbá ó dìtàn ẹ má jẹ́ kí n ta gbé lọ́wọ́ kó dìtàn ẹ jẹ́ ká jí ká mọ̀ tá à ń ṣe títí gbà mí tẹ́lá àǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Àpàdé Ọmọ Yorùbá ọmọọba Adéọlá jẹ́ Kijipa òun ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà Ọmọ Yorùbá àtúbà wa kúrò.